Otasansan rédíò and TV. arábìnrin tó jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ní í ṣe pẹ̀lú obìnrin Bisola Johnson tó jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n sọ̀rọ̀ síta fẹ̀sùn kan olóògbé TB Joshua. Ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ nígbà tí àwọn oníròyìn ń bi léèrè ọ̀rọ̀ wípé kí ló lè sọ lórí fídíò tí iléeṣẹ́ ìròyìn BBC tí wọ́n gbé jáde nípa olóògbé TB Joshua tó ní ilé ìjọsìn Synagogue tó wà ní ìlú Èkó. Àwọn oníròyìn bi léèrè wípé kí ló lè sọ, kí ni ìwòye rẹ̀ lórí ìhà àti ìwòye àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí fídíò tí iléeṣẹ́ ìròyìn BBC gbé jáde. Bisola Johnson ó ṣàlàyé ọ̀rọ̀, ó ní ó ṣeéṣe kọjá wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n tú àṣírí nínú fídíò yẹn ni ẹ̀rù ń bà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí wọn láti sọ̀rọ̀ síta. Ó ní bóyá nítorí agbára ipò tí olóògbé TB Joshua tó ní nígbà náà, pé ó lè jẹ́ pé àwọn nǹkan yìí ni kò jẹ́ kí àwọn èèyàn náà kàn lè sọ̀rọ̀ síta nígbà tí olóògbé wà láyé. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ṣùgbọ́n ọgbẹ́ ọkàn tí ìṣẹ̀lẹ̀ náà dá sí wọn lọ́kàn tó dá sí wọn lára ni kò sàn ló jẹ́ kí wọ́n tún lè jáde sọ irú àṣírí bẹ́ẹ̀ fún àwọn oníròyìn. Ó ní tá a bá tún wò ó láàrí pé àwọn iléeṣẹ́ ìròyìn BBC náà jáde wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí náà kó tó di wípé olóògbé TB Joshua gan dágbére fáyé. Bisola Johnson ó fara rẹ̀ ṣe àkàwé ọ̀rọ̀. Ó ní òun náà jẹ́ ọ̀kan lára àwọn tí wọ́n lùgbàdì àwọn ìwà ìfipábánilòpọ̀ látọwọ́ olóògbé TB Joshua nígbà ayé rẹ̀. Tó ní látọdún 2008 ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ sóhun, ṣùgbọ́n bí ọdún 4 sẹ́yìn ni òun tó sọ̀rọ̀ síta nígbà náà. Otasansan Media àtúntìdé o. níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa ó kárí ayé. Otasansan Media, iléeṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀. Professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. Kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. Àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. Ẹ pè wá sójú òpó 07063291779. Iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 Ọlágòkè Àkànó Street, Àbáyọ̀mí Ìwó Road, Ìbàdàn. Otasansan Media níbikíbi.